olórí àwọn aṣòfin tẹ́lẹ̀ Ghali náà tún jáde láyé lásìkò tí ọ̀pọ̀ èèyàn sì ń dárò ikú olóògbé Olúwarótìmí Akérédolú tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo títí dàsìkò ikú rẹ̀ èyí tó ṣẹlẹ̀ láfẹ̀mọ́jú ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 yìí. èèkàn olóṣèlú apá òkè ọya ilẹ̀ wa tó jẹ́ olórí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin l'Àbújá Alhaji Ghali Umar Nahaba náà tún ti kí ayé pé ó dìgbò ṣe. Aláròyé gbọ́ pé òwúrọ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ yìí kan náà ni ọkùnrin ẹni ọdún márùndínláàádọ́rin 65 yìí mí ẹ̀mí ìkẹyìn ní ọsibítù kan nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa. Gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe sọ di mímọ̀, wọ́n ló ti ṣe díẹ̀ tí àìsàn burúkú kan ti ń bá Nahaba fínra kí gbogbo ẹ̀ tó wá já síkú yìí. Ìgbà kan wà tí wọ́n gbé bàbá náà lọ ìlú òyìnbó fún ìtọ́jú. Ọ̀pọ̀ oṣù ló sì fi wà lọ́hùn-ún níbi tí wọ́n ti ń fún un ní ìtọ́jú tó péye. Ìgbà tí ara rẹ̀ dá ṣáṣá ló padà sílé. Àmọ́ lẹ́nu àìpẹ́ yìí ni àárẹ̀ míì tún ta lé olórí àwọn aṣòfin tẹ́lẹ̀ rí yìí, èyí tó yọrí sí ikú rẹ̀. Wọ́n ní wọn yóò sin òkú olóògbé lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ yìí kan náà sílùú Àbújá ní ìlànà ẹ̀sìn mùsùlùmí. Ẹ ó rántí pé ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní alàgbà Ghali Nahaba. Ọdún 1999 tí ètò òṣèlú dẹ̀mọ́kírésì ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀rẹ̀ ni ọkùnrin náà gbàpótí ìbò tó sì wọlé sípò aṣojú-ṣòfin Kano Municipal Federal Constituency nígbàtí olóyè Olúṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ di ààrẹ ilẹ̀ wa. Gẹ́rẹ́ tí wọ́n yọ olórí àwọn aṣojú-ṣòfin ìgbà náà Salisu Buhari nípò lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí fásitì Toronto rẹ̀ tó jẹ́ ayédèrú, Nahaba di olórí àti abẹnugan àwọn aṣojú-ṣòfin. Ó sì wà nípò náà láti ọdún 1999 ọ̀hún títí di ọdún 2023 tí ètò ìdìbò míì wáyé. Iléèwé fásitì Ahmadu Bello tó wà ní Zaria ni olóògbé yìí ti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òṣèlú lọ́dún 1979. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.